jẹ́ àjọ manage ẹ̀ yóò sì padà dà, jẹ́ àjọ forí rọ̀ yóò padà san. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò lè fẹ́, wọ́n dẹ̀ ń sọ pé àwọn ò lè bó bá ọkùnrin jìyà. Ẹ gbọ́ o, àwọn tó lè farada iṣẹ́ bọ́ lọ́wọ́ ọkọ mi wọn ò tó nǹkan mọ́ o. Mi ò lè bá ọkùnrin jìyà ló pọ̀ jù níta. Kí nìdí? Mo ṣèbéèrè lọ́dọ̀ àwọn obìnrin kan, tí n bá ní kí n kó gbogbo ìdáhùn wọn pọ̀ ó fẹ́ jẹ́ pé ká sọ pé 100 nínú 100 ló sọ nǹkan náà, nínú èyí tí kò nílò à ń ṣe àtúnwí asán. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kan ní ẹ sọ pé ayé ìsìn yàtọ̀ sáyé àtijọ́. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ọkùnrin ayé ìsìn àti obìnrin ayé ìsìn wọ́n yàtọ̀ sí tàwọn àti bàbá àti ìyá wa. Ìtí wọ́n sọ bẹ́ẹ̀ ni pé ayé àtijọ́ dùn ó dẹ̀ dáa. Wọ́n nígbàgbọ́ nínú pé wọ́n jọ jìyà, àbí wọ́n wá ń sọ wípé àwọn ọkùnrin ayé ìsìn ìdí tí ó ṣe yàtọ̀ ni pé àwọn ọkùnrin ìwòyí burú gan. Wọ́n ní àwọn tó bá bẹ̀rẹ̀ lónìí tí àánú wá wọnú ayé wọn wá, tí owó bá dé tọ́nà ńlá, wọ́n tètè máa ń gbàgbé obìnrin tó bá wọn jìyà. Kódà wọ́n ní kì í ṣe pé torí pé yóò fẹ́yàwó àbọ̀ fẹ́yàwó, tó bá fẹ́yàwó tán yóò ní àìmọye àlè tí ilé gangan ò sì ní jọ́ lójúmọ́. Wọ́n níyẹn gangan ni pé tí ilé ò ní jọ́ lójúmọ́, kò ní mọ̀ ṣe mọ́, àwọn ò ní kọ́ mọ́ fẹ́yàwó. Ìtọ́pọ̀lọpọ̀ sọnù. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló jáde fún ọkọ ẹ̀ tíyàwó ò lè sọ ohun tójú ẹ̀ rí kọ́nà ọkọ ìlú tó là, ṣùgbọ́n gbà tọ́nà ńlá tán, ìyàwó tó ń sọ pé pẹ̀lú ìyà tí mo jẹ, wọn ò tiẹ̀ ní béèrè pé ìyàwó ló jẹ, wọn kàn sọ wípé ìyàwó ló bá mi jẹ, I work for myself. Bí wọ́n ṣe lè jáde fún obìnrin míì tí ò mọ̀gbà tí ò rí ṣe, tí ò mọ̀gbà tí ò níṣẹ́ lọ́wọ́, tí ò mọ̀gbà táwọn mú gàrí, bí wọ́n ṣe lè jáde fún obìnrin bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wá. Ṣé lóòótọ́ ni? Ṣé lóòótọ́ ni? Ọkọ ò níṣẹ́ lọ́wọ́, wọ́n tiraka kọ́lé níjọ́ tí wọ́n mú gàrí, lọ́jọ́ tí wọ́n ra búlọ́ọ̀kù, ilé dúró tán, wọ́n ní kó fòkó nìṣó nítorí pọ́kọ́ fẹ́ fẹ́yàwó mi tàbó ti ń jayé alákatá kiri. Ẹlẹ́kejì, àwọn kan ní obìnrin tí ò fẹ́ràn ọkọ tí kò rí ṣe tó ti rí ṣe tẹ́lẹ̀, wọ́n ní ṣé ó ń ṣe ojúṣe rẹ̀ kí ṣe ó tó bọ́ lọ́wọ́ ẹ̀. Ṣé kìí ṣe fàájì àti àlè ló náwó rẹ̀ lé lórí? Àwọn kan ní wàhálà àwọn ọkùnrin pọ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rí ṣe. Ìyà jẹ mí rí ò sí nínú ayé wọn, mò ń gbádùn lọ́wọ́ nígbésí ayé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin. Wọ́n ní bọ́lẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ní ṣàṣà ọkùnrin tí yà ń jẹ ló máa róbìnrin fẹ́ o. Obìnrin tí yà ń jẹ gan ò lè fẹ́ ọkùnrin tí yà ń jẹ o. Obìnrin tó bá ti lówó náà tí orí rẹ̀ ò bá burú tán kò ní í fẹ́ ni ìyà ń jẹ, torí ó mọ̀ pé yóò padà ṣe òun padì, torí pé ọkùnrin wọn ò yàtọ̀ síra wọn. Wọ́n ní kí n padà ń bẹ̀. Mo wá béèrè lọ́wọ́ àwọn ọkùnrin kan náà, kí ló dé tó jẹ́ pé a ní ìwà ìmoore lọ́wọ́
sí àwọn obìnrin tó bá wá jìyà. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà sọ pé sóbìnrin àsìkò yìí wọn ò ní faradà, wọn ò dẹ̀ ṣetán àti ní ìkà ni wọ́n ń sọ gbọ́kànrin ìlú lọ. àìmọye ọkùnrin tó lówó lọ́wọ́ tó dá ọkùnrin lókòwò tó tọ́jú ìyàwó ẹ̀ dáradára. Tẹ́ bá délé iṣẹ́ tọkùnrin míì sí fún ìyàwó ẹ̀ lè believe torí pé ọkùnrin yẹn gan sì ń jìyà, ṣùgbọ́n gbogbo ohun tó ń rí oorun sórí ìyàwó ẹ̀ pé I'm investing on my wife. Oníṣẹ́ kò má tàn mí, ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ pé ẹni tí ò tún bàtà ọkọ wọn bọ́ ni wọ́n ń náwó fún, tí wọn ò sì lè ran ọkọ lọ́wọ́ nínú ilé pé mo bọ́ sanwó iléèwé àwọn ọmọ, bọ́kọ yóò tiẹ̀ dá padà. Bí ata bá tán nù ilé pẹ̀lú gbogbo ohun tọ́kọ ṣe fún wọn, wọn ò ṣe tán láti rà á. Kí gáàsì ọ̀tán wọn ò dúró dọ́kọ ni, bẹ́ẹ̀ ni ń náwó fálè níta. Ó ní ẹgbẹ́ ògbówó bá tán lọ́wọ́ ọkùnrin tí kò bá sá eré, bí iṣẹ́ bá bọ́ lọ́wọ́ ọkùnrin tí kò bá mọ ọ̀nà àbáyọ, àwọn obìnrin ó fi abọ́ gbá lórí. Wọn ó ti gbàgbé ìgbà tí wọ́n ń ya ṣíkìn, ìgbà tí wọ́n ń jẹ ṣíkìn, ìgbà tọ́kọ ń dá wọn lókoòwò, ìgbà tó ń ná owó gidi fáwọn ẹbí wọn. Nígbà tó wó bá tán, wọn á ní kì í ṣe yẹn dáadáa. Ọkùnrin ní tí ì bá ṣe torí ọmọ, kò yẹ kọ́kùnrin fẹ́yàwó sílé torí àṣekúpani aláìmoore ni wọ́n. Ọ̀rọ̀ yìí pọ̀ tí n bá ní máa sọ gbogbo ẹ̀, ó fi sọ́nà méjèèjì. Tó bá tó táì, ẹ̀yin olólùfẹ́ ètò yìí ẹ pè wọlé lórí ẹ̀.